ayẹyẹ ìsìn ìdúpẹ́ ẹlẹ́ẹ̀kẹrìnlélógún irú ẹ̀ tó wáyé lánàá, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú fìdí ìṣe pàtàkì ìbọ̀wọ̀ fún òfin múlẹ̀. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ bíbí àti olùgbé ìpínlẹ̀ náà ṣe pàtàkì láti ṣe àgbékalẹ̀ ìpínlẹ̀ Èkó tó dára jùlọ. Gómìnà Sanwó-Olú ṣàlàyé síwájú sí i pé bó ṣe jẹ́ wípé ọ̀sẹ̀ náà gan ni wọ́n buwọ́lu àbádòfin ọdún 2024, eléyìí gan ló ń ṣe ìgbésẹ̀ bọ́ sínú àti mú ìlérí wọn ṣẹ fún ìlọsíwájú ìpínlẹ̀ náà. Ó wá dúpẹ́ lọ́wọ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ náà Akínwùmí Àǹbọ̀dé, igbákejì rẹ̀ dókítà Ọbáfẹ́mi Hamzat, alága ẹgbẹ́ òṣèlú APC àtàwọn tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ìpínlẹ̀ náà, tó sì ní òun yóò rí i pé iṣẹ́ ìdàgbàsókè àti àyípadà tó lọ́ọ̀rìn lòun mú lọ́kùnkúndùn fún ìpínlẹ̀ Èkó lọ́dún 2024 yìí. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà á fún yín lórúkọ Planet Radio TV. Ẹ like, ẹ share, kí ẹ sì subscribe lórí àwọn ìkànnì wa. Ẹ ṣeun.